Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Eré kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bàbá rìnrìn, ẹ jẹ́ ká sọ pa rìnrìn. Ògúnnágbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì ti ń dátọ́ lẹ́nu ìgbín tó bá dé ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ tewétegbò, pàápàá jùlọ à ń kọ́yàn bọ́n ṣe ń lò ó. In tí mo fẹ́ kọ́ wa lónìí, òun náà ni oògùn kan táwọn èèyàn tó máa ń lò láyé àtijọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ní wọ́n ná owó ànábọ̀ fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń sọ pé wọ́n fi òrùka kan wọ́n fi bọ̀yàn lọ́wọ́ làbúrú ṣẹlẹ̀ sóńtàn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣe pé owó àgbàná òun náà fi rajà lọ́wọ́ ẹ̀ ló fi di wípé wàhálà bá wọn. Kí náà máa ń ṣe sí láyé àtijọ́. Nítorí ń ṣe sí láyé àtijọ́, òun náà mo fẹ́ kọ́ wa tí gbogbo irú àwọn aburú bẹ́ẹ̀ yẹn tí ò fi ní kàn wá. Ẹ jẹ́ ká wọ aṣọ kan tó ń pè ní aṣọ wájì. Tá bá délé eléwé ọmọ, ẹ sọ fún wọn pé ẹ fẹ́ ra aṣọ wájì. Aṣọ dúdú ni aṣọ náà, ṣùgbọ́n kì í ṣe ordinary aṣọ dúdú. Ẹ ṣáà sọ fún wọn pé ẹ fẹ́ ra aṣọ wájì. Ní ara ẹdìyẹ abo, ibì kan wà tó ṣe pé wọ́n máa ń pè ní abíwekú. Ó máa ń wà ní ibi ìwé adìyẹ. Èmi ò mọ orúkọ tó máa ń pè lọ́dọ̀ ti yín. Á gé ibẹ̀ lára ẹdìyẹ, á wà mú odidi atare kan náà, á fi sí, á wà jó. Tá bá ti jó papọ̀ tán, ẹ jẹ́ ká fi síngbẹ́rẹ́ yíká ọwọ́ méjèèjì. Wọn ò ní náwó àgbàná fún wa kó ṣiṣẹ́. Bẹ́ẹ̀ sì ni wọn ò ní fi oògùn burúkú sọ́wọ́ kan fi bọ̀ wá lọ́wọ́ kó ṣiṣẹ́ fún àwọn ọkùnrin. Àwọn obìnrin náà, ìyá tó ń tajà, ẹ̀dán kiní tí mo sọ yìí wò, ẹ rí pé ẹ ní fi ọwọ́ yín gbowó àgbàná. Àgbàná ò ní wọnú owó wa lágbára Ọlọ́run. Ẹ má gbàgbé pé orúkọ tèmi Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé, President fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Ìwọ tó bá nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ tí mo dárúkọ yìí, ìwọ náà lè darapọ̀ mọ́ wa. Tó bá darapọ̀, ìwọ náà rí ìyàtọ̀ nínú ìgbésí ayé ẹ̀. In tá máa ń ṣe nínú ẹgbẹ́ náà, òun náà ni pé in tí ẹnìkan bá nílò tó bá sọ nínú ẹgbẹ́ yẹn, àwa yòókù á ràn lọ́wọ́ wípé ó yá, èmi náà ti ní irú ìṣòro báyẹn rí, ó yá ṣe báyìí, ó yá ṣe báyìí, ó yá ṣe báyìí. In tá à ń ṣe nínú ẹgbẹ́ náà nìyẹn. Ẹni tó bá ti wà nínú ẹgbẹ́ náà, ó ti free láti béèrè ní tó bá need nínú ẹgbẹ́ náà. Ṣé wá rí pé tí èèyàn 50 tán bá kóra wọn jọ, tí kálukú ń sọ nǹkan tí wọ́n ti experience fúnra wọn, wípé òkè, tí irú ìṣòro báyìí bá dé, nǹkan báyìí la máa lò, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ra wọn ní oògùn ìbílẹ̀. Ṣé rí pé èèyàn tó bá mọ oògùn ẹyọ kan tó bá darapọ̀ mẹ́gbẹ́ náà, á padà mọ oògùn 50 ni. So àwa tá wà nínú ẹgbẹ́ yẹn, a lé ní 200. Èyí túmọ̀ sí pé nǹkan tí ó bá nílò tó bá sọ nínú ẹgbẹ́ yẹn, èèyàn bíi 200 ló ń sọ fún, tí kálukú á sì máa gbà ní ìmọ̀ràn. Láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ẹ kàn sí Dr. Ọlálékan Sàlámì lórí WhatsApp number mi 08028565188. 5,000 naira ni registration àti ID card. Ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ bá san owó registration àti ID card 5,000 yìí, màá add yín mọ́ ẹgbẹ́ náà lórí WhatsApp. Ẹgbẹ́ tó register pẹ̀lú ìjọba àpapọ̀ ni, tó ní ọ̀rọ̀ ID card nínú, tó lọ́rọ̀ registration nínú, CAC approve ẹgbẹ́ náà. Ìwọ tó bá ti kàn sí mi, á jẹ́ pé o ti fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà nìyẹn. Á dára fún wa o.